Èní ni à ń ṣe fidal prayer mọ́mì wa, màmá wa Táíwò Adéọlá Àjọkẹ́ Kudirat. Ọmọ olóbì kan ọwọ́ ti wọ́, ọmọ olóbì kan ọ̀rọ̀ ti wọ̀, ọmọ olóbì kan wọ̀rọ̀ lẹ́pà ọ̀nà. Èyí tó bá fẹ́ tẹni á wọ̀ sí àpò ẹ̀yìn, èyí tó fẹ́ tẹni á wọ̀ sínú igbó. Ọlọ́run kó foríjì màmá wa, màmá Shanko Rashidi. Èní ni wọ́n ń ṣe ọjọ́ kẹjọ ẹ̀. Èmi náà tí mo dẹ̀ jẹ́ gbọ́n ẹ̀, ìyá Ahmed táwọn èèyàn mọ̀ mí sí Fọláṣadé Abíọ́lá. Ní gbogbo ọ̀nà àwọn àbúrò mi látòrí Rasheed Dauda, látòrí àbúrò mi Shanko Rashidi Àtọ̀dá aka Puff Boy, Wasiu àti Ahmed aka Àgbà. Kí òkú màmá wa kó má ṣẹ̀rù bà wá, kí mọ́mì wa kólúwa bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Torí kò yí sí kéèyàn lose mom ẹ̀, but kò sí nǹkan tó fẹ́ ṣe, àgbà fọlọ́hun ni. So I appreciate gbogbo àwọn tó wá síbi fidal prayer mọ́mì wa. Thank you so much. I really appreciate you all. Thank you. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.